kò lè bàjẹ́. ọkọ̀ sàníyàn kò jẹ́ wọ́n ṣe kó bàjẹ́ kò lè bàjẹ́. ọkọ̀ sálò dúdú wa bàbá Yorùbá o ọmọ Yorùbá ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan. ẹ dákun o. oyin parapọ̀ oyin máa fara kòkòrò lásán nù. èrò parapọ̀ mákìyàn ikán parapọ̀ ẹ̀yin náà wá wo lè kán. ìran Yorùbá o ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan. dákun abẹ̀yìn ẹbí yèdè nù ẹ̀yin Yorùbá. aṣojú Odùduwà Ọ̀túnba fún gbogbo akéwì ní tilé toko Àmọ̀tẹ́kùn ti dúró. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ti fi ẹnu Yorùbá ṣọ̀kan. Ọwọ́ akú kí Yorùbá dira wọn lóṣùṣù ọwọ̀. Ẹ̀mí ìfẹ́ àti ìrẹ́pọ̀ láàrin ọmọ Yorùbá. Orí àwọn ọba aládé wa ni kó ti bẹ̀rẹ̀. Ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Yorùbá àárín yín a fẹ́ kó gúnrégé kó sì dánmọ́rán. Àti ẹ̀ ti dúpẹ́ gbọ́dọ̀ rọ́sọ ìjà àgbà méjì láàrin Aláàfin àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ níjọ́sí ó ti parí. Ohun gbogbo ti ń lọ létòlétò. Ẹ̀yin kábíyèsí wa ẹ pera yín jọ ẹ ṣètò lórí ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá. Ó yẹ kí ẹ ya ọjọ́ kan ṣoṣo sọ́tọ̀ láti máa fi ṣe ìpàdé lọ́balọ́ba. Bó tiẹ̀ ṣe ẹ̀ẹ̀kan lọ́dún bóyá Ilé-Ifẹ̀ ni tàbí Ọ̀yọ́ Aláàfin nípàdé ó ti máa wáyé. Ó sì lè jẹ́ pé ìgboro ìlú Ìbàdàn tó bọ́ sí àárín gbùngbùn ìbá sì jẹ́ pé gbígbé ká ni kò léèwọ̀. Àdúrà àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ó ti gbà láàrin àwọn ọba aládé wa pàápàá jùlọ láàrin Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé-Ifẹ̀. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní ìlú Apòmù lásìkò tí wọ́n ń fi alápòmù tí Apòmù jẹ. Ọba Káyọ̀dé Adẹ́nẹ́kàn Àfọlábí àti Aláàfin àti Ọọ̀ni Ifẹ̀ ni wọ́n jọ ṣe ètò ìfọbajẹ. Wọ́n gbé ọ̀pá àṣẹ lé kábíyèsí lọ́wọ́. Wọ́n já ewé àkókò sórí kábíyèsí. Àwọn kábíyèsí wa méjèèjì ni wọ́n péjú pésẹ̀ síbẹ̀. Gbogbo ibi tí ọba aládé bá wà ẹ pè wọ́n. Ẹ pè àwọn ti Delta, ẹ pè àwọn ti Ẹdó títí tó fi dé Dahomey pẹ̀lú àwọn ọba aládé tó wà ní Òkun ní Kogi. Wọn kì í ṣàwúsá Ìgálà kọ́ ni wọ́n kì í ṣe Èbìrà, wọn kì í ṣe Fúlàní. Ọmọ Yorùbá pọ́nbélé làwọn Òkun. Tá a bá ní parọ́ fúnra wa Yorùbá pọ̀ a sì léèyàn. Aláàfin tìlú Ọ̀yọ́ kábíyèsí o àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ kádé ọpẹ́ lórí. Ẹ ránṣẹ́ pé àwọn ọba nílẹ̀ Yorùbá pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ ìpàdé lọ́balọ́ba fún ìṣọ̀kan àti tẹ̀síwájú ilẹ̀ Yorùbá. Bóyá Ilé-Ifẹ̀ ni ó ti máa wáyé, bóyá ìlú Ọ̀yọ́ ni ní Ọ̀yọ́ Aláàfin gangan. Ó sì lè jẹ́ ìgboro Ìbàdàn tó bọ́ sí àárín gbùngbùn. Mo ti sọ bẹ́ẹ̀ síwájú. Tàbí ibi tẹ́ ẹ bá fi ẹnu kò sí tí ò ní mú wàhálà lọ́wọ́. Kogi àti Kwara ni mo ti fẹ́ kẹ́ ẹ bẹ̀rẹ̀ láàrin àwọn ọba aládé tó wà níbẹ̀. Ẹ pé kábíyèsí ọba aró tìlú Kàbà àti ẹlẹ́gbẹ́ tìlú Ẹ̀gbẹ́ kí wọ́n kó àwọn ọba aládé tó kù sòdí wá. Oníṣàlù ti Ìṣàlù ẹ ké sí wọn. Onímọ̀pà Oníyàrá gbogbo wọn ni kí wọ́n péjú sí ìpàdé. Gbogbo ọba ní Okun land ní Kogi kí ojú ó pé kí ẹsẹ̀ ó pé kí ẹnu ó sì kò. Alámùrọ̀ tí àmùrọ̀ náà gbọ́dọ̀ gbẹ̀yìn títí tó fi mọ́ Aláyétòrò Gbẹdẹ pẹ̀lú ọba Odò Èrè àti àwọn ọba tó kù la fẹ́ kí wọ́n wà níbẹ̀. Àwọn ọba aládé ní Kwara wọn ò gbọ́dọ̀ gbẹ̀yìn rárá. Ọmọ Odùduwà ni wọ́n kí
kí gbogbo wọn wà níbi ìpàdé lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ẹ ránṣẹ́ sí Olómù ti Òmù Àrán pé ìpàdé yá ẹ ké sí Ọlọ́fà ti ìlú Ọ̀fà bẹ́ẹ̀ sì ni Eléṣe ti ìlú Ìgbàjà ẹ ránṣẹ́ sí baba Kábíyèsí Olúpo ti Àjàṣẹ́ẹ̀po Ẹlẹ́rìn ti Ẹ̀rìnlé ọmọ Odùduwà ni wọ́n Alọ́fà ti Ìlọ́fà ńkọ́ ẹ pè wọ́n ká tún pé Olúsìn ti Ìṣẹ́lùsìn kí wọ́n bá wa kó àwọn ọba alẹ̀ ìsìn lọ́wọ́ Onípàkó ìlú Sàárẹ́ arọ ọba aládé ní baba Olósì ti Òsì Èkìtì Kwara àwọn lọ́balọ́ba ìbílẹ̀ Èkìtì Ọ̀yá nípàdé Yorùbá àní dèrò ẹ̀yìn gbogbo ẹ̀yin kábíyèsí wa nílẹ̀ gómìnà Ìbọ̀lọ́ Òkò Èrèsé àti Èkìtì ní Kwara Ọ̀yá ní ìpàdé lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ilé bàbá ẹni ò ṣeé sọnù òfin òṣèlú ló pín yín sí ilẹ̀ Haúsá lápá òkè Ọya ìpàdé lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ẹ má sì mí gbọ́ o kò dá ìpàdé lọ́balọ́ba ti Kwara náà dúró bẹ́ẹ̀ tí ń ṣe é bọ̀ láti bẹ̀rẹ̀ gọ́fúnà Abdulrahman Abdulrasaq lódodo ilẹ̀ Àrèwá níjọba àti òṣèlú pín Kwara sí lápá òkè Ọya ṣùgbọ́n nǹkan mélòó ni Haúsá ń ṣe tí wọ́n ń pe Kwara sí ilẹ̀ Yorùbá ló súnmọ́ Kwara jù ọ̀rọ̀ ààbò kò ṣeé fi ṣe ti ẹlẹ́yàmẹ̀yà àti ẹlẹ́sìnmẹ̀sìn Ramani ọ̀rọ̀ ti da orí àgbàkodò ẹ má da ọ̀rọ̀ ààbò papọ̀ mọ́ àpínlẹ̀ ìgbésẹ̀ tó yẹ kó o gbé ni kó o gbé àní ṣe déédé àgbákò ọmọ Yorùbá kankan kò ní yájú rẹ̀ kalẹ̀ kí wọ́n máa pa Yorùbá bí ẹran kí Kwara náà darapọ̀ mọ́ ọmọ ogun ààbò Àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ sì ni ẹ̀yin èèyàn wa ní Òkun ní Kogi kájọ tọ̀ sójú kan kó sì wó ṣùṣùṣù Yorùbá ni mí aṣojú Odùduwà mo sì fọwọ́ rẹ̀ gbáyà gómìnà Ramani bí wọ́n bá ti gbé e ìwọ náà bá wọn gbé e kí wọ́n má gbé jù sí ẹ̀kúlé rẹ̀ àkọ́kọ́ ojúṣe ìjọba lètò ààbò ẹ̀mí àti dúkìá iṣẹ́ ti di ṣíṣe bó bá sì jẹ́ ti apá òkè Ọya náà ni kò burú ṣùgbọ́n a ní parọ́ fún ọ Ramani tí Àmọ̀tẹ́kùn ni kó o ṣe torí ọ̀rọ̀ ààbò ó ṣe pàtàkì púpọ̀ fún gómìnà tó bá wà nípò kábíyèsí o Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé ọmọ kútíkù ò ní pa ọmọ àrùn tárùn ò ní ṣe ọba Lámídì Adéyẹmí ẹ kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí i àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì kẹ́ẹ̀pẹ́ láàfin kádé ọpẹ́ lórí kí àṣẹ ọpẹ́ lẹ́nu bẹ́ẹ̀ bá ń gbóhùn ọmọ ní ń perí bàbá ọ̀nà jíjìn la kọ́kọ́ lọ àti sẹ́rí wálé ní kíákíá la fẹ́ ìpàdé ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ẹ pé kábíyèsí Ọwá Òbòkun Àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà kí wọ́n kó àwọn ọba ilẹ̀ Ìjẹ̀ṣà lọ́wọ́ ìpàdé ti yá ẹ ránṣẹ́ sí Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ fún ìpàdé lọ́balọ́ba kí kábíyèsí kí wọ́n kó àwọn ọba nílé Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ àwọn kábíyèsí bíi Olúgbọ́n Oníkòyí àti Àrẹ̀sà pẹ̀lú àwọn tó kù nílé Ògbómọ̀ṣọ́ kájọ ṣàpérò ẹ pé Tìmì Àgbàlé Ọlọ́fà náà kí kábíyèsí náà kó àwọn ọba nílẹ̀ Ẹdẹ lọ́wọ́ kí ìpàdé ó bẹ̀rẹ̀ lọ́gán ìṣọ̀kan ọmọ Yorùbá kí lálẹ́ wò kí àgbérí ọ̀gá káwọn náà má gbẹ̀yìn níbi ìpàdé nílẹ̀ Yorùbá Ewì ti ìlú Adó Èkìtì ẹ ránṣẹ́ sí kábíyèsí àti àwọn ọba nípínlẹ̀ Èkìtì Ẹlẹ́kọ̀lé ti Ìkọ̀lé kẹ́ ẹ pè wọ́n lọ́wọ́
Ògógà ti Ìkẹ́rẹ́ Èkìtì kárántí pé baba Ajérò ti Ìjẹ̀rò Èkìtì Alára àti Arámọ̀kọ̀ Èkìtì àti gbogbo ọba tó kù lẹ́kìtì kájọ pàdé nílé ìgbìmọ̀ lọ́balọ́ba. Ìpàdé wà Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú. Kábíyèsí baba ẹ bá wa kó àwọn ọba nílẹ̀ Ìjẹ̀bú lọ́wọ́. Ìpàdé yá Aláké ti Ẹ̀gbá. Ẹ wò ó kábíyèsí ẹ bá wa sọ fún àwọn ọba tó kù nílẹ̀ Ẹ̀gbá. Ẹ sọ fún wọn pé ìpàdé lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ti yá. Onílàró ti Ìlaró. Ẹ bá wa pé gbogbo àwọn ọba nílẹ̀ Yewa. Ẹ sọ fún wọn pé a fẹ́ ní ìpàdé lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Bó ṣe ẹ̀ẹ̀kan lọ́dún ní ó máa wáyé. Akárìgbò ti Rẹ́mọ land. Ẹ bá wa sọ fún gbogbo ọba aládé nílẹ̀ Rẹ́mọ pé ìpàdé lọ́balọ́ba ó ti yá nílẹ̀ Yorùbá. Kájọ jòkóó káyí tábìlì po. Ẹ̀yin ọba nílẹ̀ Rẹ́mọ kárí yín nípàdé lọ́balọ́ba yóò sì múnú Yorùbá dùn. Àtaọ́jà lóṣogbo òròkì. Kábíyèsí gbọ̀ngàn ìpàdé yá. Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọmọ ní perí baba. Ìpàdé lọ́balọ́ba nílẹ̀ Yorùbá la fẹ́ kó wáyé. Ògìyẹn ti ìlú Èjìgbò. Ẹ bá mi kó àwọn ọba ilẹ̀ Èjìgbò lọ́wọ́. Akírun ti ìlú Ìkírun. Níbo lẹ wà baba? Arágbìjí ti Ìrágbìjí. Ẹ sọ fún kábíyèsí pé ìpàdé yá. Ìpàdé ìrẹ́pọ̀ Yorùbá la fẹ́ kó máa wáyé láàrin ẹ̀yin lọ́balọ́ba. Àmọ̀tẹ́kùn ó ti so ọmọ Yorùbá pọ̀ mọ́ra wọn. Akire ti ìlú Ìkirè. Ọ̀ràngún Iléèlá kẹ́ẹ̀pẹ́ láàfin baba. Gbogbo yín náà lọ̀rọ̀ kàn. Aṣẹ́yìn orò ọmọ Ẹbẹdí. Ṣé ẹ̀ ń gbọ́? Kò gbọ́dọ̀ sí ìyapa ẹnu láàrin ọmọ Yorùbá mọ́. Ẹ sì ránṣẹ́ sí gbogbo ọba ní Òkè Ògùn Ọ̀kẹ̀rẹ̀ of Ṣakí. Ẹ pè baba lọ́wọ́ lọ sí ibi ìpàdé lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tá à ń sọ̀rọ̀ rẹ̀. Ibà ti Kìsí Alépátá ti ìlú Ìgbòho. Kábíyèsí o àti Onígbẹ́tì ti ìlú Ìgbẹ́tì. Gbogbo ọba aládé lókè Ògùn Ìṣẹ́yá àti gbogbo ọba aládé nílẹ̀ Ìbàràpá. Kábíyèsí Onígbọ̀ọ́rà Igbóọrà àti ìlú Èrúwà. Kábíyèsí Déjì ti ìlú Àkúrẹ́. Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́. Wọ́n ní ká pè yín pé ìpàdé lọ́balọ́ba ilẹ̀ Yorùbá yóò bẹ̀rẹ̀. Òṣèmọ̀wé ìlú Oǹdó. Oníṣẹ́ ń bọ̀ lọ́dọ̀ yín baba. Ọlọ́wọ̀ ti ìlú Ọ̀wọ̀. Bó ti rí lẹ̀ ń gbọ́. Àwọn kábíyèsí lẹ́sẹ̀ odò ní Ìlàjẹ àti gbogbo ilẹ̀ Àkókó pátápátá. Gbogbo yín la pè. Jẹ́gun ilẹ̀ Olújì. Ṣé ẹ̀ ń gbọ́ kábíyèsí? Ọlọ́rẹ̀ ti Ọ̀rẹ̀. Ẹ̀yin kábíyèsí bó ti jẹ́nu. Ọwọ́ àti ìlú Ìdẹ̀rẹ̀. Ẹ jẹ́ kájọ pàdé níbi ìpàdé lọ́balọ́ba Olú of Ugbo Kingdom pẹ̀lú Ṣákì Àrìgìdì Àkókó. Gbogbo ọba ìpínlẹ̀ Oǹdó la pè síbi àpérò. Bí ẹnu ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Yorùbá bá ti kò ó ti parí. Ẹ̀yin ọba náà lẹ́ẹ̀bà lórí ohun gbogbo. Àṣẹ lọ́ba ń pa ọba kì í dábàá. Kí ẹ̀yin ọkàn pàṣẹ fún gbogbo ọmọ Odùduwà ni pé kí gbogbo owó dúró lórí ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ nílẹ̀ Yorùbá. Èyí ló tún mú mi rántí Olúwo ti ilẹ̀ Ìwó. Ká ránṣẹ́ sí baba Olóbu ti Ìlóbù. Ìpàdé òní pẹ́ wáyé. Ẹ̀yin ọba nílẹ̀ Yorùbá ẹ dákun à ń bẹ̀ yín. Ẹ bẹ̀rẹ̀ ìpàdé lọ́balọ́ba kí ìṣọ̀kan fẹsẹ̀ múlẹ̀ nílẹ̀ Yorùbá. Kábíyèsí Onífọ́n ti Ifọ̀-Ọ̀ṣun. Ká rántí ká pè baba Onídó Ìdó Ọ̀ṣun kọ́. Ẹ ránṣẹ́ pé baba láàfin. Alápòmù tí àpòmù. Olókùkù tí òkùkù. Olúnísà baba ẹ̀yin là ń pè. Kẹ́ ẹ ránṣẹ́ pé kábíyèsí Olúfi ti Gbọ̀ngán.
pẹ̀lú aláyégún tí ọdẹ òmu kárántí ké sí kábíyèsí oníkòyí tí a pòmù sàlù ẹdún àbọ̀n kábíyèsí bàbá mo tún rántí ògúnṣù àti mọdákẹ́kẹ́ kábíyèsí àwọn náà gbọ́dọ̀ wà níbi àpérò aṣojú Odùduwà ọ̀túnba fún gbogbo akéwì ní tilé toko mo ṣẹ́rí padà sígboro Èkó láti lọ́ọ́ ké sí àwọn ọba aládé wa fún iṣẹ́ ìṣọ̀kan àtìrẹ́pọ̀ ọmọ Odùduwà mo ké sí ọba of Lagos lórúkọ Aláàfin ilẹ̀ Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé Ifẹ̀ pé ìpàdé lọ́balọ́ba kò ní pẹ́ bẹ̀rẹ̀ iwájú ilẹ̀ Yorùbá ọwọ́ ẹ̀yin ọba aládé ló wà olú ti Ìkẹjà kẹ́ẹ̀pẹ́ láàfin bàbá àyẹ́gùnrin Ìkòròdú ìpàdé ti yá ìpàdé ẹ̀yin lọ́balọ́ba Akíran Bàdágìrì ọmọ ní pèrí bàbá olú ti Agége ẹ jẹ́ ká jọ ṣe ilẹ̀ Yorùbá ọwọ́ ẹ̀yin ọba aládé náà ló wà ọba Elégùṣì ti Ìkátè akíyín bàbá kábíyèsí kẹ́ẹ̀pẹ́ láàfin olú ti Mùṣín kábíyèsí o láàfin Onígẹ̀dọ̀ ti Ìgẹ̀dọ̀ lẹ́kọ̀ọ́ Akété wọ́n ní ká sọ fún yín pé ìpàdé lọ́balọ́ba nílẹ̀ Yorùbá látàrí ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan kò ní pẹ́ wáyé ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn ti jẹ́ kẹ́nu ọmọ Yorùbá ṣọ̀kan ṣoṣo gbogbo ọba aládé tó kù nígboro Èkó la pè ẹ jẹ́ ká jọ pàdé níbi iṣẹ́ ìrẹ́pọ̀ tó gbogbo ọba tá a lè dárúkọ àti ẹ̀yin ọba tá a lè dárúkọ ẹ má bínú o ọ̀ṣọ́ba kan tó kéré nílẹ̀ Yorùbá gbogbo yín la pè iná ẹ̀lẹ́ ń gbọ̀hún ẹ̀yin ọba aládé wa ẹ pera yín papọ̀ kí ìpàdé ọmọ wáyé gẹ́gẹ́ bí mo ti wí níwájú bóyá lẹ́ẹ̀kan lọ́dún ibi tí ọba sì ti máa wáyé ká sọ fúnra wa Ọọ̀ni Ilé Ifẹ̀ Aláàfin Ọ̀yọ́ ojú yín là ń wò a kì í ṣe mọ̀ wọ́n lè bi ọ́ léèrè wípé ta ló kọrin ewì tó jẹ́ kìkì àpẹẹrẹ sọ fún wọn wípé aṣojú Odùduwà ni ọ̀túnba fún gbogbo akéwì ní tilé toko ọ̀túnba fún gbogbo akéwì káàbàtà. Yorùbá ní tiwa Yorùbá ní tiwa òwe. àwọn ọmọ Yorùbá rè o Yorùbá ní tiwa Yorùbá ní tiwa òwe. Àmọ̀tẹ́kùn ní tiwa o Àmọ̀tẹ́kùn ní tiwa òwe. yóò dá fún ọmọ yìí Odùduwà bàbá wa Odùduwà bàbá wa ó gbé wa ó láàyè. àmì àṣẹ o àṣẹ o àṣẹ wà Yorùbá ní tiwa Yorùbá ní tiwa òwe. àwa lọmọ Yorùbá o àtẹ̀gbá àti gbóná àti Ìjẹ̀ṣà àtẹ̀kìtì Yorùbá ní tiwa pátápátá o Yorùbá ní tiwa òwe. òfìdé kò lé àwa nù. Àmọ̀tẹ́kùn ní tiwa Àmọ̀tẹ́kùn ní tiwa o. ọmọ ẹkùn dà. Odùduwà bàbá wa Odùduwà bàbá wa ó gbé wa ó láàyè. àmì àṣẹ alálẹ̀ ó gbé wa o.